ẹ kú ìkàlẹ̀ gbogbo olóríire èèyàn tó ń wò wá ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Owiwi Olúfẹ́mi Ọ̀ṣìn lèmi jẹ́ àyànfẹ́ Elédùmarè tí gbórí ọ̀tá ṣògo ojú tí òṣù tó ń rọ̀ mo kéré lójú mo tóbi síkùn gan ni lápá àlàáfíà mẹ́bí. Àìkẹ́ Kújọ́rẹ̀ mo ń jẹ́ ọmọ bíbí inú Wonder Dayo Kújọ́rẹ̀ a sọ̀rọ̀ fetefete small but mighty tẹ́ bá tún pè mí ní coded but loaded èmi náà mo ń jẹ́ bẹ́ẹ̀ mo kí gbogbo yín o lágbára Ọlọ́run àlùyọlá máa lù àní lu àlùwọlẹ̀ Owiwi lẹ́tọ̀ ẹ máa bá wa kálọ. Àmín ẹni tó pọ̀ wọlé Àyìnkẹ́ ni ọmọọba Adélékè Olúkọ̀yà lára wọn tó jẹ́ olùdarí àti olùdásílẹ̀ ẹgbẹ́ ọmọlúwàbí ẹ̀kẹ́ àwọn aráalé. Yàrá lẹ kó jókòó mọ́kọ́kùnrin mọ́kọ́bìnrin. Lápá ọ̀tún mẹ́bí tó yín ọ̀nà ọ̀nàgà màmá ọmọbọ́lá ìbákamara lé. Ẹ kú dédé àsìkò yẹ̀yìn ara lé ojú tẹ fi ń wọ̀wọ́ ní fọ́ etí tẹ̀dẹ̀ fi ń gbọ́wọ́ ní di láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ àdálẹ̀ ká tún ṣà nǹkan tá a fẹ́ wò lónìí ìyàwó kan tàbí ìyàwó púpọ̀ èwo la fẹ́ èwo la ò fẹ́ èwo ló dáa èwo ni ò dáa mo bẹ̀rẹ̀ láti apá àlàáfíà mi lọ́dọ̀ màmá ọmọbọ́lá. Tó ìyàwó púpọ̀ ń tèmi o kò dáa ìyàwó kan péré báyìí ó ti tó. Kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ nípa ìyàwó púpọ̀? Téèyàn bá ń fẹ́ ìyàwó púpọ̀ tó bá ro ọjọ́ ọ̀la á mọ̀ pé ìyàwó púpọ̀ is not the best. Irú bó jẹ́ pé 1 naira ló ní ọjọ́ tó bá ní 1 naira ó easy fún ìyàwó kan láti understand pé ọkọ mi ò ní ju 1 naira lọ́jà àjọ manage nínú 1 naira yẹn bóyá a máa lọ ra lé 50 coin a máa lọ lẹ̀ 50 kobo a máa dáwọ́ blọ́ọ̀kù díẹ̀díẹ̀ understanding tó péye ó máa ń wà láàrin ọkọ àti ìyàwó tó bá jẹ́ ẹyọ kọ̀ọ̀kan pé ọkọ mi ni èmi nìyàwó ẹ̀ ó easy fún ọ láti plan ọjọ́ ọ̀la ó dẹrùn fún ọ lọ́pọ̀lọpọ̀ ju pé àwa ń kóyàwó jọ. púpọ̀ lọ àǹtí Tóyìn ní ìyàwó kan gbéyàn ní náírà kan owó wa tó ná èèyàn ní máa rí sùn dà sínú bú ẹ jẹ́ lọ sọ́dọ̀ ọmọọba Adélékè kí lẹ rí sí. lọ́dọ̀ tèmi ẹni tó bá ní nǹkan ẹyọ kan ní nǹkan kan. ẹ wo bí ojú lọ́rọ̀ wáyé tó bá ní nǹkan ẹyọ kan kò ní nǹkan kan. kí ni díẹ̀. díẹ̀ tí ẹ pọ̀ jù tọ́ba tẹ̀ ní ká ìwò pápá nǹkan tó lọ́run dá méjì. nǹkan tó lọ́run dá méjì. ojú méjì imú méjì etí méjì ẹsẹ̀ méjì ọwọ́ méjì ọkùnrin kan obìnrin kan òkè àti ilẹ̀ ẹ mọ́ sọ́nà. sẹ́rí fúnde pàtàkì yẹn ló ti fi lọ́lẹ̀ pé tí a bá ní nǹkan ẹyọ kan yan kò tí ì ní nǹkan kan rárá ni èyí ń tèmi ni mo ń sọ mi sọ́tẹ́lú mi ò lè fẹ́ yàwó tó less than 5 wives. Ẹ wá rogun tó máa wà ń di ẹwọ ọgọ́gùn tẹ máa dálẹ̀ ẹnu ní. ṣẹ́rí nítorí bí ilé tó ti bí mi ló fi àyè tèmi sílẹ̀ torí pé kò sí ìyàwó kan nínú gbogbo àwọn tó jẹ́ bí ẹbí mi ó dẹ̀ wà interesting torí pé ó jẹ́ kí n rí ẹ̀kọ́ kọ́ láàrin ìwà àwọn èèyàn láti ilé àti pé ṣẹ́rí gbogbo ogun tá à ń sọ yìí kò síbi tí ò sógun. oníyàwó kan gan lógun. ẹ tí ò lógun lé gan á ní níbi iṣẹ́ ogun ibi iṣẹ́ mi pàápàá ju ti lé lọ. jíjẹ mímu kò sẹ́dà tó sọ pé òun fúnra lòun mú ara òun ló sanwó nursery school òun rí. tẹ́ ẹ bá jó obìnrin ṣé ní yádùn kan fẹ́yàwó lé yín. tẹ́ ẹ bá jó obìnrin. ṣẹ́rí tí bá jẹ́ obìnrin torí pé mi ò kì í ṣe obìnrin mi ò lè rí ìdáhùn yẹn ṣe délẹ̀ ṣùgbọ́n nǹkan tó máa ń ṣẹlẹ̀ nǹkan tó máa ń fa ogun jù ni pé onírọ́ ọkùnrin pọ̀ ẹni tó bá ti jẹ́ onírọ́ kò lẹ́tọ̀ọ́ àti fẹ́yàwó méjì. ẹni tó bá ti jẹ́ onírọ́ kò lẹ́tọ̀ọ́ àti fẹ́yàwó. ìyẹn sì wọ́n ti pé àwọn ogun kan wà nínú ìyàwó méjì ìyàwó púpọ̀ jẹ́ pé ọkùnrin gangan ló dálẹ̀. ọkùnrin ló ń fà á torí pé o fẹ́ fẹ́ tìta nǹkan tí ìtìlẹ̀ ò ṣe ló máa fi parọ́ wàá ti jẹ́ kí yẹn gbin èrò ìkà sọ́kàn kó tó wọlé. ṣùgbọ́n ọmọlúwàbí wọn ló ṣàjẹ́ ń pé méjì obìnrin òde inú kò sẹ́ni tó fẹ́ràn orogún bórogún wọlé inú ò ní dùn bí inú. ọ̀tá jẹ́ ń pé mánéjà inú kọ́mpìnì gan ò sí. ọ̀tá jẹ́ ń pé mánéjà méjì inú kọ́mpìnì ò sí. ọ̀tá jẹ́ ń pé mánéjà méjì inú kọ́mpìnì ò sí. ẹgbẹ́ ọmọlúwàbí ẹ̀dá mẹ́ small but mighty coded but loaded. ọ̀rọ̀ ọmọlúwàbí ló pa yín lẹ́rìn. ọ̀rọ̀ wọn ni ó tọ́ wà nǹkan tó sọ. ó tọ́ wà nǹkan tó sọ. torí mo support kí ọkùnrin wà kó fẹ́ yàwó púpọ̀ mẹ́lọ lọ́hùn wí ṣé rí àwọn ọkùnrin tó bá ti ń fẹ́ yàwó kan wọn lè ojo ló ń ṣe wọ́n ojo ṣé ẹ fẹ́ mẹ́yàwó obìnrin tó ti lé lẹ́ṣà láyé tàdé wáyé obìnrin pọ̀ ju ọkùnrin lọ ok àwọn bóbìnrin ṣe pọ̀ yẹn ta ló fẹ́ tọ́jú wọn. ṣùgbọ́n irú àwọn tá a jẹ́ Kristẹni wọ́n ní orí ọ̀fẹ́ ò pọ̀ fún wa ká tún mú kan lẹ́kan. irú ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni ẹ ó mú yín ni àṣà àwọn Christians tó ń fẹ́ obìnrin méjì náà tó dẹ̀ ń fẹ́ mẹ́ta
ẹ jọ àwọn obìnrin tó ń lé ńlẹ̀ yẹn ta ló fẹ́ máa tọ́jú wọn. ẹ jẹ́ gbé ẹ lọ sọ́dọ̀ màmá Ọmọbọ́lá àwọn obìnrin tó ẹ jẹ́ sọ báyìí gbogbo àwọn téèyàn bá lọ́mọ tó wá jẹ́ pé kò rẹ̀ nífẹ̀ẹ́ tó wá lẹ́yìn tó ń fẹ́ ó mọ̀ tí níyàwó kí lẹ́ sọ fún ọmọ bẹ́ẹ̀. tèmi bá bí ọmọ tó ní married man lòun fẹ́ kí lè máa sọ. kì í ṣe tèmi fún kò sí nínú ìṣe tèmi láti pọn dandan nǹkan fún ọmọ tèmi nǹkan tó bá fẹ́ ni màá bá fẹ́ èmi kàn máa sọ àwọn ewu tó possible kó là kọjá torí èmi tẹ́ ń wò yìí náà ìyàwó kọ̀ọ̀kan ni bàbá mi fẹ́ mo dẹ̀ mọ̀ ní ọkàn ara mi délẹ̀délẹ̀ pé bàbá mi ò inú ò lè dùn kí ọkọ mi fẹ́ ìyàwó lé mi ọkùnrin tó bá selfish ló ń fẹ́ ìyàwó méjì ẹ jẹ́ ká wò báyìí sá ṣẹlẹ̀ fún mi láǹfààní láti béèrè ìbéèrè lọ́wọ́ ọmọlúwàbí ìbéèrè tí fẹ́ béèrè lọ yín ni pé báwo ni ẹ ṣe lóye máa rí lára yín tó bá jẹ́ wípé ìyàwó yín ó yan àlè lásán láì fẹ́ ọkọ ẹ̀mí. ṣẹ́rí question tẹ́ béèrè yẹn kò possible kó sọ pé nílé ayé yìí àti gbọ́tọ̀ ọkùnrin obìnrin tó dáṣọ sọ́rùn ọkùnrin méjì tó ń gbé ọjọ́ ní pàtí ṣùgbọ́n ọkùnrin lè kó obìnrin mẹ́rin sójú àgbo ṣé ń gbọ́ mi ṣẹ́rí nǹkan tí ò ti yẹ láwùjọ kò yẹ ni ìyẹn ò lè ṣẹlẹ̀ ìwọ nítorí akọ méjì ò lè pàdé gbàgbó méjì ṣe control láti. ọmọdé àbẹjẹ ń bèrè lọ́yún báyìí ẹ rápẹrẹ pé bóyá torí pé wà nídìílé lórogún bóyá ó kó bá ìrìn àjò yín níbi ogun tó wà nínú orogún. ṣe rí àwọn èèyàn ló translate as ogun èmi rí as experience ẹ tó bá dẹ̀ ti pè lógun òun lógun máa dojú kọ ẹ tó bá rí bí experience nǹkan ló máa kọ́ nù ẹ̀ àbíkò yẹn sìn ṣe rí orúkọ tèmi ṣe ń gbọ́ mi Adélékè yẹn ó ti fi jẹ́ kí n mọ̀ pé àwọn kankan máa jọjú tó jẹ́ bí challenges ẹ̀mí dẹ̀ ti discover kankan pé challenges ló máa ń dàbí àkàbà sí success ọjọ́ tó bá ti identify problem ẹ pé òun ni step sí progress ẹ ọjọ́ tó gbé one step ní first day tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbégbèsè tó máa fi láṣẹ. ẹ jẹ́ tó dúró bẹ́ẹ̀ ká tó lọ sinmi small but mighty mo jẹ́ yín sá. ṣé ó ṣeé ṣe kọ́kùnrin ṣe déédéé láàrin obìnrin mẹ́ta. ó ṣeé ṣe o. lọ́nà wo. ó ṣeé ṣe ó ṣeé ṣe. mi ò sọ ṣe déédéé pé fẹ́lẹ́ ń tẹ́nẹ́ra fún lè ń tẹ́nẹ́ra fún yẹn ń tẹ́nẹ́ra o. ó ṣeé ṣe. lọ́nà wo. kí lèèyàn fi jọ kí ló ń pè lọ́kùnrin. ẹjọ kí ló ń pè lọ́kùnrin ọba. ẹtàn mọ́lẹ̀ sí mo lè ti gbàgbé. ọba lọ́kùnrin. ọba ni Ọlọ́run dẹ̀ fi ọkùnrin Ọlọ́run fi jẹ ọba yẹn láti ilẹ̀ ní ṣe bí ẹgbẹ́ ọkùnrin náà ni Ọlọ́run ti yọ eegun obìnrin. bọ́ eegun obìnrin kan ló yọ. eegun obìnrin kan ló yọ. kì í ṣe ogun obìnrin méjì. nítorí eegun obìnrin kan tó yọ yẹn náà ló fi dá gbogbo obìnrin. eegun kan tó yọ ló fi dá gbogbo nǹkan tọkùnrin náà fi ń jọkùnrin nìyẹn Ọlọ́run ti fún láṣìírí yẹn àwọn gbọ́dọ̀ máa tú ó ti yẹ. wọ́n lọ́ọ́ ti fún wọn láti rí àgbọ̀dọ̀ máa tú nítorí pé àǹtí Àyìnkẹ́ ò fẹ́ tú àṣírí ẹjẹ́ ká lọ gbọ́kọ̀ tí nítorí pé àǹtí Àyìnkẹ́ ò fẹ́ tú àṣírí ẹjẹ́ ká lọ gbọ́kọ̀ tí àwọn ará ilé tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ìyàwó kan tàbí ìyàwó púpọ̀. kò sí láàfin kéèyàn níyàwó méjì ṣùgbọ́n ìyàwó kan lè mí ní so bẹ̀tẹ̀ ó dáa kéèyàn níyàwó méjì torí téèyàn bá dàgbà tó bá dọjọ́ wájú yẹn bá dàgbà ẹni tó níyàwó kan tí ìyàwó kan yẹn bá travel àbí ó sì lé káyè fún àpẹẹrẹ sìn ká ní ọmọ ẹ̀ bímọ nínú ìbò sìn tí ìyàwó kan yẹn ti lọ sọ́hùn bàbá yẹn lọ́wọ́ apàdà máa gbé abọ́ lọ sílẹ̀ alámọ̀là ló máa ra oúnjẹ fúnra ẹ̀ ṣùgbọ́n tó bá tó jẹ́ ìyàwó méjì ọ̀rọ̀ ìyàwó kejì yẹn ló máa lọ then àpẹẹrẹ mi tún ní pé obìnrin wọn máa ń níwà kan lọ́wọ́ tí ìyàwó arákọ bá wà tí ó dáa bóyá ó débẹ̀ lálẹ́ nǹkan tó dá pé ara àwọn ìyá kan ò lè dáná jẹ wà á lọ sí ìyàwó kejì wà á lọ síbẹ̀ so ó máa wà ókè bẹ́ẹ̀ so ó bẹ́ẹ̀ kéèyàn níyàwó méjì tí agbára bá wà ṣùgbọ́n tí ò bá ságbára kéèyàn níyàwó kan. ìyàwó kan ṣe ló wà ó dáa ìdí ni pé inú ilé wọn máa tòrò kò ní sí wàhálà kò sì ní sí dààmú ọmọ wọn gan Ọlọ́run máa gbọ́wọ́ wọn sókè tó bá lọ fẹ́ yàwó méjì wàhálà ni èmi gò láìkẹ́. tọkùnrin bá fẹ́ yàwó tó pọ̀ ọkùnrin yẹn á ní ìgbé ayé tó gùn ẹ̀mí á lè gùn torí pé tí ẹnìkan bá ti ń rò pé kó kú àwọn kan á máa rò pé kẹ́mi ẹ̀ gùn ìdí tó ń fún máa rò bẹ́ẹ̀ ni pé ọmọ wíìlì tẹ́ni yẹn ṣe ọmọ tẹ́ni tó máa fẹ́ fọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó kan ni a máa wò pé lórí burúkú kó tètè ṣe tó máa ṣe kó máa bá tiẹ̀ lọ kí lè di tòun most of all agbélé tá a wà yìí
ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó pọ̀ ńbẹ̀ láńlẹ́dì ló pọ̀ ńbẹ̀ ogun ọkọ wọn ti kú kí ló fà àwọn ti pa wọn dànù torí pé ní ìgbà tí wọ́n ń jìyà yẹn wọn ò bá wọn sí ńbẹ̀ ìgbà tí wọ́n táwọn ọkùnrin yẹn ti wá jìyà yẹn tán ti kọ́lé yẹn tán àwọn obìnrin yẹn wọ́n ti ya búgàṣì wọn dànù. ẹ káwọ́ padà sórí ètò yín ètò wa Owiwi máwí ọba kì máa kọrin ọ̀rọ̀ gbénu ojú ra bíi ti ọ̀gẹ̀dẹ̀ àǹtí Àyìnkẹ́ ní ọba lọkùnrin pé ọkùnrin lè ṣe mẹ́ máa tún padà lọ sọ́dọ̀ màmá Mọ́bọ́lá wọn lọ́ba lọkùnrin èmi ò rẹ orúkọ òkú àjẹyọ́ pàdé náà ṣábà lọkọ ti yín náà. ọba lọkọ mi ṣùgbọ́n ọba ní àwọn kan láti tiwa ni ó bá lórí èmi ó bá lórí àwọn ọmọ mi. kò lè bá lórí obìnrin mi. Kò lè bá lórí obìnrin mi. tó bá fóbìnrin mi wọ́n ti bá lórí obìnrin mi náà. kó tiẹ̀ lè fẹ́ obìnrin mi torí náà sínú àdéhùn. mo ti gẹ́ẹ̀tì wọn finally dẹ̀ ni. ẹ jẹ́ ká ṣe bá ọmọdé àbí ká tún wò sí iwájú sí. a sọ pé ọkùnrin kan lè fẹ́yàwó púpọ̀ ọkùnrin tó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tí ò lówó lọ́wọ́ tí ò tí ì bọ́ra ẹ̀ tán tí ò bọ́yàwó tán tọ́mù ò tí ì lọ léèwé tó dáa tí wọn ò bá tafà fún ṣó yẹ kó tún fẹ́yàwó kan sí. ṣe rí níbi tẹ́ sọ̀rọ̀ yìí nípa pé bóyá kò sówó láti tọ́jú ìyàwó. tí ń pín ìjókòó yìí sí méjì ni lọ́nà wo. nítorí pé fẹ́ ìyàwó àti owó ọ̀tọ̀ọ̀tọ̀ lọ dúró. ìyàwó ò ní jẹ́ yẹpẹ. ẹ jẹ́ n ṣàlàyé nǹkan kan fún yín níbi tí ilé ayé dé lọ́jọ́ tèmi mo fẹ́ fẹ́yàwó ìwọ fún ara ẹ tó mọ̀ pé ó fẹ́ fẹ́yàwó kejì ó dẹ̀ mọ̀ bí lè ṣe rí ó tún gbọ́dọ̀ tún sọ pé ó fẹ́ fẹ́ ìyàwó tó máa jẹ́ liability pàápàá jùlọ bẹ́ẹ̀ mi ṣe wà ní tèmi obìnrin tí bá mọ̀ pé tí mi bá síbẹ̀ kò ní jẹun kò ní jẹ́ ìyàwó kejì ṣe àdásá mi mistake tá máa ń ṣe tá máa fi ń kó bọ́ọ̀dì sórí ara wa ni pé wà specify pé irú ìyàwó tí mo fẹ́ fẹ́ lé kejì rẹ̀ òun pàìlì problem jọ ní ìgbà míì gan rescue ìyàwó kejì máa jẹ́ gbogbo yàtọ̀ tó rò pé wọ́n wà nulẹ̀ understand mi ẹ jẹ́ ká wà realistic pẹ̀lú ra wa ń bí so wípé fẹ́yàwó kejì yẹn àbẹ́ fẹ́yàwó kejì torí owó àbí torí kankan yẹn pàápàá jùlọ ẹlòmíì ó lè jẹ́ ń pa pé bóyá pé ọmọ bíbí ló máa ń sún ẹlòmíì dé díẹ̀ ọmọ bíbí lè sún ẹlòmíì dé lọ́nà bóyá ìyàwó ẹ̀ tó fẹ́ sílé kò tí ì rọmọ bí ó máa ń ṣokùnfà kẹ́lòmíì fẹ́ kejì àwọn ẹlòmíì dẹ̀ wà tó yẹ kó máa ń bọ́ lọ́hùn dùjàkadì pé àwọn fẹ́ bí ọkùnrin tipátipá tó máa ń fà kẹ́lòmíì fẹ́yàwó kejì. ọmọ dàbí ẹdúró bẹ̀yẹn o àǹtí Tóyìn mo lórí ọ̀fẹ́ láti mọ nǹkan kan pé àwọn àgbàlagbà kan sọ pé lára ìdí táwọn fi ń fẹ́yàwó púpọ̀ ni pé tí obìnrin bá pé méjì mẹ́ta lọ́ọ̀dẹ̀ ó máa ń jẹ́ kí wọ́n wá ojú ọkọ wọn pé tí wọ́n bá jẹ́yọ kan wọ́n máa ń ruga sókè pé tó bá níyàwó ilé tóun níyẹn tó yẹn pé gbogbo wọn lá máa wá ojú òun pé wọ́n á lè pọ́n òun lé. òun náà ni mò ń sọ sẹ́ẹ̀ ọkùnrin tó bá ṣe bí ọkùnrin tó bá fẹ́ ìyàwó kan yẹn máa pọ́nlé ju bí èèyàn mẹ́wàá ṣe lè pọ́nlé lọ ṣe ti gbọ́ kọ́ sọ wípé pé ọmọ kan yẹn ó dàbí ẹgbẹgbẹ̀rún ọmọ àwọn ìyàwó kan wá iyọ̀ kan ni wọ́n wúlò ju ẹgbẹgbẹ̀rún ìyàwó lọ ẹ má jẹ́ àtànra wa. ṣùgbọ́n tẹ̀sán ni pé nǹkan tó lè mú yàn fẹ́ kan tó fẹ́ kẹ̀ yájẹ́ pé èyí tó kọ́kọ́ fẹ́ yẹn gan èyí sí ìyàwó gidi lọ́pọ̀ ẹ̀ sí láyé. òun fúnra ẹ̀gbọ́n lè má jẹ́ ọkọ gidi débi tó máa tí ìyàwó máa padà di ìyàwó gidi lọ́ọ̀dẹ̀. òun gan lè má jẹ́ ọkọ gidi tá a fẹ́ ẹyọ kan tí kò ní rí wúlò ẹ̀ àwa máa wá ìkejì sí i ọmọlúwàbí ṣé mo lè sọ pé tẹ́ ẹ bá fẹ́ mẹ́pẹ́ kì í ṣe ọkọ gidi. èmi kẹ kò sí obìnrin tẹ́ mi bá fẹ́ ìdí mi sọ fún mi pé onírọ́ nìkan ni ò lè fẹ́yàwó méjì ṣé ń gbọ́ mi torí pé ẹlòmíì máa ń pera ẹ̀ ní nǹkan tí ò tó òun ló máa ń dáyọ̀ pọnrán ni sílẹ̀ nígbà tí èmi bá ó dàbí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́mi ni ẹni tí mò ń fẹ́ ìgbà tó wá sí ìgbà tí mo ń gbé lókè òkun ẹni tó bímọ fún mi ní Nàìjíríà tó jẹ́ ìyàwó mi ìgbà tó wá sókè òkun ìyàwó tó bímọ fún mi ọjọ́ wá màmá mi wà yàrá kan àwọn méjì wà pẹ̀lú mi nínú ilé nígbà tó dẹ̀ wà lé mo ń jẹ́ kọ́ understand pé ẹ̀yin méjì ẹ̀ ìṣọ̀tà ara yín èmi ní intruder bí tí mo fẹ́ forí yín gbára kò dẹ̀ yín series jẹ́ gbọ́dọ̀ láti fi bára yín jà nítorí pé nígbà tó sì ń lé mi ò gbọ́dọ̀ kú ìlú tí mo wà ìlú tó jẹ́ ìlú ẹlẹ́gẹ́ ni mo gbọ́dọ̀ ní obìnrin ọkùnrin ò lè ràn mí lọ́wọ́ ìdí tó fi jẹ́ pé mo fẹ́ lójú kòkòrò lẹ bá débẹ̀ pẹ́tẹ́sì rẹ tó máa ràn yín lọ́wọ́ kò tí ẹ ṣojú kòkòrò ẹ mú pé pàtẹ́sẹ́ pé ẹ sọ fún yín torí pé a máa ń nídìí ìwé láti fi gbé ta nígbà mo dẹ̀ débẹ̀ tí mo dẹ̀ rí pé àwọn nǹkan tí mo lè máa ṣe tọ́kọ̀ bọ̀ wà. ẹ sọ fún wọn lára ìdí ẹ̀ tó lè mọ ọkùnrin níyàwó bẹ́ẹ̀ ni mò ń ṣàlàyé fún yín ìdí tí mo dẹ̀ sọ fún yín ni pé nígbà tóbìnrin dẹ̀ wá lóòótọ́ tó jẹ́ pé nígbà tí mi ò lówó dání tí bá dẹ̀ fẹ́ dúró lù yẹn obìnrin ló lè ṣe pé tí n bá náwó ṣùgbọ́n tí n bá máa ṣe pé kí n náwó màmá níbi àbí 500,000 naira
mo dẹ̀ láti dúró nílùú yẹn ṣé ń gbọ́ mi. ọmọlúwàbí ẹ̀dùn ò béèyàn níyàwó 5 báwo ló ṣe fẹ́ lálaalẹ́ báwo ló ṣe máa ṣe tí ẹ pé ìkan ò ní pa kan lára gbà téèyàn ní kú díẹ̀. bẹ́ẹ̀ni ẹgbọ́n lè fẹ́ ṣe ẹgbọ́n làǹdà sí ìyàwó 5. ṣẹ́rí èyí tí a ń sọ yẹn nípa ti ipa ìbálòpọ̀ ọkùnrin. báwo lè fẹ́ ṣe láàrin ẹ̀ 5. ó depend lórí distance ọ̀tún wọ́n mi pé tó bá ń gbé pọ̀ ṣé ń gbọ́ mi àyè yẹn yàtọ̀ ẹni tára mi bá fà sí ni màá lọ bá lọ́jọ́ yẹn nígbà míì tó bá ń wù ara yẹn máa ń fà sí kan. ara yẹn máa ń láti fà sí kan nínú pé ẹbí ọmọ ọgbà fẹ́ràn ọmọ ń ṣẹ́ ọmọ mi ló máa wù yín kẹran nù níṣẹ́ kábọ̀sì bọ́ sí pé obìnrin so ara yín fà sí pé tí mo rò pé obìnrin ránṣẹ́ ṣé ń gbọ́ mi sìn so nípa pé bóyá ibi ọ̀dẹ tọrún kọ àbẹ tọrún kọ nígbà tọrún bá wù wọ́n èmi lè ṣe débi pé kórun pa wọ́n pọ̀. kórun pa wọ́n pọ̀. kórun lè pa ìbí kọ́ mi mú ní wọ́n àwọn obìnrin àti dìkan ẹ lè ṣe débi pé kórun kó ṣe kí ni kórun pa wọ́n pọ̀. àǹtí Tóyìn mo tún fẹ́ sọ nǹkan kan ẹ fún wọn láǹfààní méjì sí téèyàn bá fẹ́ yàwó kan káfí lè gbà pé àgbà tí yín ẹ̀yin gan tí ìgbé àṣẹ àwọn àgbékalẹ̀ àǹfààní tó wà ní ìyàwó kan. torí pé ẹ tí fún mi ní ààyè púpọ̀ ni. ẹ̀yin lẹ́la yẹn ń sìn. ṣe ní àǹfààní tó wà ń bẹ́ẹ̀ pọ̀ gan. àwọn ọmọ yín ìfẹ́ tó máa fi bá yín lò pọ̀ gan ó máa yàtọ̀. ìyẹn ni ẹ máa bímọ lẹ̀ níyálé ìyàwó máa sọ pé call me mommy call this one big mommy irú èmi sì màmí mo pe màmí dàgbà nítorí pé ìyàwó kejì ni mo dàgbà láti máa pè ní mọ́mì ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wá dàgbà ni mo ṣẹ̀ṣẹ̀ come back to my senses pé who is actually my mother understand experiences mi ní kékeré ti bá rántí mọ́mì mi gan wọn feature nínú ẹ̀ mi kì í rántí part táwọn play ń bẹ part tíyàwó ń play ń bẹ ni mo rántí. ìyẹn túmọ̀ sí pé ìyàwó yẹn dominate that much. dominate that much. ìyẹn túmọ̀ sí pé wúlò nìyẹn. ẹ̀yin náà lẹ́yìn sọ sí pé product ṣé mo nǹkan tí mo rántí yẹn ṣé mo àwọn ipa tí mò ń sọ yẹn bóyá gidi ni àbí kì í ṣe gidi. sọ bíi pé kì í ṣe gidi àbí ẹ bá bẹ́ẹ̀ jẹ́ bọ́ sínsìn. ilé òdì bẹ́ẹ̀ wúlò. ọwọ́ èmi bí mo ṣe wà yìí dáàdì mi fẹ́ ìyàwó 3. ó ti yóò ṣe yé ní sùúrù ṣorí dáàdì mi fẹ́ ìyàwó 3 láti kékeré wa dáàdì ti kó wa pọ̀ débi pé à ń wọ nǹkan ara wa títí kan àwọn ìyàwó wọn. ìfẹ́ yẹn bá everybody dàgbà ni ó máa rò bóyá pé mi mọ̀ bí mo ṣe lè sọ ó máa rò bóyá pé bóyá ọmọ ìyá kan náà ni gbogbo wa ni. ọ̀rọ̀ ìfẹ́ tá à ń sọ yìí ṣé wá rí nǹkan tẹ̀yin ti ṣe yẹn lẹ ti fi lélẹ̀ fáwọn ọmọ yín kò wá síbẹ̀ ṣe lè mú jẹ tẹ bá bí ọkùnrin mẹ́rin. ọmọlúwàbí òbínú kan ọmọlúwàbí nìkan wọn máa fẹ́ yàwó púpọ̀. ọmọlúwàbí ẹ̀jẹ̀ má bínú ọmọ yóò obìnrin ṣe gbàdúrà kó lọ fèsì orogún lé ọkọ. mi ò tiẹ̀ bẹ Ọlọ́run ọkùnrin tó máa fẹ́ ọmọ tèmi obìnrin ó gbọ́dọ̀ fẹ́ yàwó púpọ̀. ìdí nìyí tó láti máa sọ fún ọjọ́ tó máa ń márì bàbá ọlọ́kọ̀ọ̀tù máa ń ṣàlàyé fún pé ọmọkùnrin tó bá di lọ́la ńkọ́ tó bá lé ìyàwó kan tún dé mi ò gbọ́dọ̀ gbọ́jà lẹ́nu ẹ̀ ìdí tó ṣe gbọ́dọ̀ gbọ́jà lẹ́nu ẹ̀ pé bàbá tó bí ẹ á fi bá ẹ sọ pé ṣé ìyàwó kan bàbá ẹ fẹ́ ṣé ní ẹni ẹ fẹ́ bírèkì ṣé ní àwọn kankan àti pé kò ṣeé bírèkì tó bá jẹ́ pé reality ni ṣé àgbọ̀ mi ìdí tí Ọlọ́run ṣe ya ẹ̀yà yẹn nìyẹn ẹ̀yà onílé kan wà tó yẹ pé tó at the end of the day dáàdì yẹn padà wà lórí báńkò nìyí tó ọmọ wọn padà lọ London àwọn ọmọ yẹn padà wá lóòrùn bá wọn tọ́jú ọmọ pàtó bá ti sẹ́wọ̀n kéékèèké tó yẹ kó máa tún láti wà ń bẹ̀ á di pé kó máa pọ̀ ọmọ aráàlú. mo ń bọ́ ọmọlúwàbí àǹtí Tóyìn ẹjá wò báyìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ẹgbẹ́ kan náà èèyàn ọkùnrin àti mi tó jẹ́ ẹgbẹ́ kan náà bóyá wọn jọ pé ogún tó wá fẹ́ ra wọn ẹ mọ̀ pé wọ́n á dé koríta kan ìyá yẹn ò ní lè ṣe nǹkan kan mọ́ ṣé kí bàbá yẹn wà bẹ́ẹ̀ ni. gbà mí nígbà ọ̀run gbà mí nígbà òjò kí n gbà nígbà ẹ̀rùn lọ́dọ̀ lọ́mọ bá ọ̀la ṣe fẹ́ gbà. ìgbà tẹ fẹ́ sign ẹ̀ for better for worse. ẹran ara yóò béèrè. ẹ fi ẹ̀rọ ẹran ara lẹ̀ nǹkan tá a bá jẹ sínú ni ẹran ara máa béèrè lọ́wọ́. nǹkan tá a bá jẹ sínú ẹran ara máa béèrè. yes ṣẹ́ni tẹ́ bá ti ní lọ́kàn tẹ́ bá ti wò pé is either this woman or no other woman ẹran ara yín yìí kò ní béèrè kankan lọ́wọ́ yín. ẹran ara ò ní béèrè. kò ní béèrè nítorí nǹkan tẹ́ ti fi sínú yín ni. jẹ́ kí n tó wá sọ báyìí káà tó bẹ̀rẹ̀ ìgbà tí mò ń ṣe wádìí lórí ìta fẹ́ ṣe mo dáwọn wádìí kan tó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó lẹ́yọ kan làwọn fẹ́ wọ́n ní púpọ̀ ń ta. àwọn tó ń fẹ́ mẹ́ta ní púpọ̀ ń ta ẹ má jẹ́ àtànra wa. ẹlẹ́yọ kan fẹ́ mẹ́ta ó ní púpọ̀ ń ta. ó ní púpọ̀ ń ta onímẹ́tàlá ní púpọ̀ ń ta. ṣé àwọn ẹlẹ́yọ kan náà wà lógun. àwọn ẹlẹ́yọ kan ogun ò wọ́pọ̀ kò wọ́pọ̀ honestly kò wọ́pọ̀. mo ní kan tó máa bí ogun ò pọ̀. kò pọ̀ kí bàbá dédé ṣọ́kù gan ogun tó wà ńlẹ̀
understanding làwọn ọmọ máa fi pín bọ́ tó bá ti ń di pé ìyàwó méjì ìyàwó mẹ́ta ìgbà ló máa di pé ilé kan péré ni bàbá ní báwo la ṣe máa padà ta léyìn gbẹ̀yìn láti pín owó ni torí kò ní ṣe pín. ẹ jẹ́ ká tún wò báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé téèyàn bá fẹ́ ìyàwó púpọ̀ wọ́n á tún ní ọ̀nà púpọ̀ tí wọ́n á fi ran ilé lọ́wọ́ ìyàwó kan ìrànwọ́ kan ìyàwó púpọ̀ ìrànwọ́ púpọ̀ ìyàwó kan lè fún yàn lọ́mọ 4 ìyàwó 5 lè fún yàn lọ́mọ 20. lóòótọ́ ni bọ́ kí lẹ fẹ́ fọmọ 20 ṣe ṣe fẹ́ lọ tún wọn ta ni. nínú mọ́tò kan àti mọ́tò 20 mélòó lẹ fẹ́. mọ́tò yàtọ̀ property yàtọ̀ ọmọ ṣáàtì yàtọ̀. wọ́n ní ọmọ ní olúwa tí ìdàgbàsókè wọ́n nínú mọ́tò kan àti mọ́tò 20 mélòó lẹ fẹ́. kí lẹ fẹ́ fi mọ́tò 20 ṣe. ṣe mọ́tò kan lẹ fẹ́ ẹ̀mí ẹ̀ tí ì sọ. kí lẹ fẹ́ fi ọmọ 20 ṣe mọ́tò ẹ̀ lè fi wé ọmọ bí kẹ máa fẹ́ fi aṣọ kẹ fi máa wé ọmọ ni ẹ máa wọ aṣọ kan ó máa gbé ẹ máa sọnù ṣé ẹ fẹ́ kọ́ ọmọ yín máa kú lójú ayé yín ni mọ́tò tó yẹ pé ó máa wà détẹ̀ lójú ayé yín máa wà. màmá kan máa ń bímọ 10 àti èjẹ iṣẹ́ èèyàn méjì gan. lóòótọ́ ni bọ̀gán tèmi sọ fún yín ni pé èèyàn kan ò lè sọ pé òun fẹ́ ṣiṣẹ́ èèyàn méjì èèyàn kan dẹ̀ lè sọ pé òun fẹ́ ṣiṣẹ́ èèyàn mẹ́ta láyé ìgbà kan làwọn ìyá wa ń bímọ 20 lọ bí 10 tó yẹ pé ìyàwó kan máa bí ọmọ 10 láyé ìsinyìí bí ọmọ 2 bí 3 làwọn obìnrin dẹ̀ fẹ́ máa bí kò sẹ́ni bẹ́ẹ̀ fẹ́ bí 6 mọ́ bó kúrò lè wá sọ pé torí ìyẹn. ní òṣèré mo ti sọ pé àdúrà fẹ́ yàrá méjèèjì. mo sì dẹ́gun oníbẹ̀rẹ̀ lọ́dún pé ẹni tó ń gbàdúrà fún ìyàwó mẹ́rin lẹ́fẹ́ mo ní ọmọ mẹ́rin mo fẹ́ mo ní ọmọ 7 mo fẹ́. nǹkan tẹ́yìn fẹ́ ni ẹ̀bọ́ kí n ṣe nǹkan tí àwọn yín fẹ́ ni. ó ti bá mi fẹ́ ẹ bá wọn lọ bá mi tíyàwó wọn ò bá tiẹ̀ bí méjèèjì pé. àwọn mi àríwá àyìnkẹ́ tiẹ̀ wọ́n lẹ́nu. kí ló máa ṣẹlẹ̀ ẹ máa gbọ́ṣẹ́ ẹ̀mí ń wà ẹ máa gbọ́ ọ̀tẹ́yìn ti ní lọ́kàn pé ẹ fẹ́ bí ọmọ 7. ó gbọ́dọ̀ pé 7. ẹ̀yin wá sọ pé tíyàwó wọn ò bá gbà pé kò fẹ́ tó 7 ó ti yẹ àdéhùn torí wọn náà ti jọ sọ àwọn dẹ̀rẹ́ ìlérí tí Ọlọ́run láti ṣe láyé olóòtú láyé wọn. mo ṣe pé kẹ́ ẹ tó sọ mo ní back to sender. ìdí mo sọ pé ìyàwó méjì kọkùnrin fẹ́ ìyàwó méjì ó dà ní wípé àwọn àbáwá lọ sọ pé ẹni tó bá fẹ́ ìyàwó kan kò tí ì kúrò nínú àpọ̀n ó sì wà nínú àpọ̀n ni but tíyàn bá fẹ́ ìyàwó méjì on my own o ọkùnrin yẹn ara ẹ̀ máa balẹ̀ tóbìnrin bá rí pé òun ní rival kò sí nǹkan tí ọkọ fẹ́ fún first wife tí ò ní tẹ́lọ́rùn á tẹ́lọ́rùn tó bá sọ pé ó yá o eré ibùsùn yá o ó máa gbà lọ́wọ́ kan ó ti mọ̀ pé tóun ò bá gbà tóun bá lọ sí ọ̀rọ̀ second wife tí second wife bá tẹ́lọ́rùn after 1 month ó lè máa yọjú sílé yẹn rárá so àwọn ìdí pàtàkì tí mo fi sọ pé tọ̀ kíyàn fẹ́ ìyàwó méjì ó sàn ju ìyàwó kan lọ nìyẹn. ìdí tí mo fi sọ pé ìyàwó kan ló dáa jù fún ọkùnrin ni pé obìnrin kan wàhálà kan tó o bá níyàwó méjì ó mì pé o ti pín ìfẹ́ kò sì yẹ ká pín ìfẹ́ wọn ní ojú kan làdá ní tó ojú àdá bá ti ń di méjì ó lè ṣèyàn léṣe ṣùgbọ́n tí èèyàn bá níyàwó kan ọkàn á balẹ̀ tó bá jáde àbí tó àwọn ọmọ pàápàá ìfẹ́ máa ṣọ̀kan ṣùgbọ́n ìyàwó méjì wàhálà méjì bó bá ti ń lọ sókè bẹ́ẹ̀ nínú ni wàhálà ẹ̀ máa rí tó bá jáde ńlé tó bá ń bọ̀ ńlé kò ní mọ irú wàhálà tó ti wà ńlẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó kan ni òun àti ẹ̀ wọ́n á lè máa sọ àsọyépọ̀ ní gbogbo ìgbà pẹ̀lú àwọn ọmọ. bá wà nù ilé àti kí ìyàwó mẹ́ta wà nù ilé ó tọ́jú wọn ni. èwo inú ilé méjì nínú méjì ilé wo ló lè lálàáfíà jù. tíyàwó kan bá wà nínú ìyàwó kan wà ń bí ìyàwó mẹ́ta wà ń bí èwo ló ṣe é ṣe kó lálàáfíà jù náà méjì. ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣìn ṣe rí ìgbà míì kò ní í ṣe pẹ̀lú àlàáfíà. ṣe rí ìgbà míì gan ìyàwó kan wàhálà tó ń fà
ojú kéèyàn gbéyàwó mẹ́ta sí ó máa fa wàhálà débi pé Mr. Fẹ́mi ẹ̀jẹ̀ fa wàhálà yẹn débi pé lẹ́yìn tí wọ́n ti lọ ya àkókò ètò yìí kúrò jọ ìyàwó mélòó ló gbà lákòókò ẹ fẹ́ lé ẹ. má bí mi léèrè òun bí mi torí nǹkan tí mo ti ń sọ ni ìyẹn dẹ̀ kù mí àárín èmi àtọ́lọ́ ló wà láàárín rẹ̀ Ọlọ́run àwọn oríjì báyìí lọ lórí ètò wa lórí àti tó yẹ inú wa dùn pé ẹ wá small but mighty inú wa dùn pé ẹ wá ọmọọba Adélékè Olúkọ̀yà inú wa dùn pé ẹ wá gbogbo ẹ̀yin ará lé a ní ìgbàgbọ́ pé ẹ gbádùn ètò yẹn ètò wa Owiwi lónìí ó tún dọjọ́ míì ọjọ́ rẹ̀ ìpàdé wa bí oyin.